kì í ṣòro bí ewé. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Laboru laboye hallelujah o. Èmi ọmọ yín náà ni Dr. ọmọ ọ̀dọ̀ àgbà. Mojúbà àkọ́dá ayé, mojúbà ṣẹ̀dá ọ̀run, mojúbà lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè, ọba tó ní kọ́kọ́rọ́ ayé lọ́wọ́. Olúbíkí mojúbà lọ́wọ́ rẹ, ọ̀sán ìbíkí mojúbà lọ́wọ́ rẹ, mojúbà lọ́wọ́ bàbá mi Ráímì oṣù ọlálé o. Ẹyẹ ènìyàn mi, ẹ wá fìdílé tàbí kẹ fìdílé nǹkan o. Lónìí mo fẹ́ yọ̀ǹda iṣẹ́ tá a fi ń ti òjò pé kójò rọ̀ àti èyí tí a fi ń sọ pé kójò dá kó mọ́ rọ̀ mọ́, mo fẹ́ fi kalẹ̀ fún ẹ̀yin ènìyàn mi lónìí o. Olúbíkí mojúbà lọ́wọ́ rẹ o, ọ̀sán ìbíkí mojúbà lọ́wọ́ rẹ o. Ẹ̀yin ènìyàn mi, Ọlọ́run ọba Elédùmarè ò ní padà lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan wa o. Àṣírí ń bẹ nílẹ̀ Yorùbá, ẹni bá ní òṣóògùn ẹni náà ò mọ tó ń sọ. Ẹni tó bá sọ pé ò sí òògùn, bẹ́nìkan bá sọ pé ò sí òògùn, pé òògùn ò sí, ẹ fi ẹni náà kalẹ̀, òògùn ayé ń jà ni. Yorùbá ní nǹkan lọ́wọ́, kí ni mo pè é? Yorùbá ó ní àṣírí lọ́wọ́ pẹ̀lú. Yorùbá, àṣírí ń bẹ nílẹ̀ Yorùbá, nílẹ̀ káàárọ̀ òjíire. Ní ayé àtijọ́, àwọn bàbá wa máa ń lo iṣẹ́ tá a fi máa ń ti òjò yìí àti tá a fi máa ń jẹ́ kójò rọ̀ yìí. Wọ́n máa ń lò yìí tá a fi máa ń ti òjò bí wọ́n ní ayẹyẹ kan tí wọ́n fẹ́ ṣe, tí òjò ti wá sú dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ tí ní ó tó yẹ bá máa fi lè rọ̀, ó mọ̀ ṣeéṣe kí ó má jẹ́ kí ìnáwó náà dùn mọ́, tàbí kó má jẹ́ kí àwọn tí wọ́n ń bọ̀ wá bí ìnáwó kó má jẹ́, torí tí téèyàn bá ń ṣe ìnáwó patí tó bá rí kójò rọ̀, ìmọ̀ pé ìnáwó náà dùn mọ́, kò lè dàbí. Nǹkan tí mo fẹ́ sọ fún ènìyàn mi lónìí làwọn bàbá wa máa ń lò láti lè jẹ́ kí òjò náà sú, láti lè jẹ́ kí òjò náà kó dá lójú sánmọ̀. A lọ rọ̀ síbòmíràn, kò ní rọ̀ sí ìlú náà. Oògùn, àṣírí, kábíyèsí o Elédùmarè. Mo fẹ́ yọ̀ǹda iṣẹ́ yìí fún ènìyàn mi. Yálà ẹ nídìí kójò rọ̀, òjò wá rọ̀, bóyá ẹ nídìí omi, pé omi ò mọ̀ rọ̀, a lè lo iṣẹ́ yìí òjò rọ̀ ní àṣẹ Ọlọ́run ọba Elédùmarè. Ẹlẹ́ẹ̀kejì tí tún fi kalẹ̀ yìí, tí òjò bá tún sú tó fẹ́ da ìnáwó yín láàmú, ẹ lè lo kíyàn láti lè jẹ́ kó ká òjò kúrò lórí òfurufú, kó ká lọ sí ìlú tó bá súnmọ́ yín. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn ni ò ní gbàgbọ́ nínú òògùn ilẹ̀ Yorùbá. Yóò wù mí láti lè jẹ́ kí ẹ ṣiṣẹ́ yìí, ẹ̀yin tá ò ní gbàgbọ́, láti lè jẹ́ kẹ́ ṣiṣẹ́ yìí, nítorí mo fẹ́ kẹ́ tàtò ní mọ̀ ṣẹlẹ̀, mo fẹ́ kẹ́ tí àtò ní bẹ̀rẹ̀ sí ní ìgbàgbọ́ nínú òògùn. Kábíyèsí Ọlọ́run ọba Elédùmarè. Ẹ̀yin ènìyàn mi, ẹ mú bẹ̀rẹ̀ yín kalẹ̀ kí n bẹ̀rẹ̀ sí ní yọ̀ǹda iṣẹ́ náà fún yín. Àwọn nǹkan náà wá tún ṣe nǹkan tó le, n tó rọrùn báyìí ni. Nǹkan tó ṣe kí n tó rọrùn pínísín báyìí náà ni, pínísín, kò sí nǹkan tó ṣe tó le rárá. Ẹ má bá mi kà lọ báwo lẹ́ òṣìṣẹ́. Ẹ jẹ́ wọ́n kọ́ fún eléyìí tí a fi máa ń ká òjò kúrò tójò bá sú, tó bá sú tí òfin ní rọ̀. Ẹ jẹ́ wọ́n kọ́ bẹ̀rẹ̀ láti bẹ̀yẹn ná. Kí ni tí ẹ ò bá mi lọ́wọ́, à ń pe ewé kan ní ewé ìtẹ́pọ́n ọlá. Kí mo pè ewé ìtẹ́pọ́n ọlá àbìfàgbùrù. Ẹ bá mi lọ jẹ ewé ìtẹ́pọ́n ọlá yìí, ẹja tìtàkùn, ẹja kó pọ̀ tìtàkùn, ẹja ẹwú lẹ́lẹ̀, kẹja yánmọ̀yánmọ́ kó pọ̀ lọ́wọ́ yín dáadáa. Bójò bá sú, ẹ mú òògùn náà, ẹ dá kalẹ̀, ẹ ju
ó sì ti pọ́n láyé sí kó ẹ mọ ẹdù síbẹ̀ kéèfì mọ rulo òkè pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run bẹ lẹ́dùnmarè tẹ́ bá ti ju kínní sórí ògùn náà tí èéfì rẹ̀ ń rulo òkè òjò lè rọ̀ láyé èmi ọmọ ọ̀dọ̀ àgbà mo sọ bẹ́ẹ̀. ọ̀nà lẹ́ẹ̀kejì a lè mú ewé ìtìpọ́nlá ẹyọ kan ṣoṣo tí ò lu ẹ fi kóró atare kan sí ẹgigi tẹ́rìn kan bọlẹ̀ ẹ wá mú ẹgigi tẹ́ ẹ kì bọlẹ̀ yìí ẹ la ẹnu igi yẹn díẹ̀ ẹ wá fi ewé yìí ẹ fi há a lẹ́nu tí kinní náà ò bá tátàrí náà ò bá túpò níbẹ̀ òjò náà ò ní rọ̀ ṣùgbọ́n alákọ̀ọ́kọ́ ya ìlẹsẹ kí n mọ̀ ṣe tàbá ní ìnáwó. báwo la ti máa jẹ́ kó òjò rọ̀ ẹ tún máa bá mi ká lọ lórí òun náà tá a fẹ́ kí òjò rọ̀. kí ni tí ẹ ò bá mi wá kí ni tí ẹ ò bá mi wá kí ni tí ẹ ò bá mi wá ẹ wá mi lọ jẹ ewé yánrin ewé kí mo pè ewé ẹ̀fọ́ yánrin ewé ẹ̀fọ́ yánrin yìí ẹ bá mi kó o sínú kòkò kan ẹ bu omi sí níwọ̀nba ẹ gbé sórí iná kó ó dáadáa kódà ìgbà tíyẹn bá gbàgbó kaná kó ó dáadáa tó bá ti wá omi yìí ẹ wá rọ sínú ike kan tàbí ẹjọ ẹ rọ sínú ike kan ẹ jẹ́ ká wá lọ sí ìta gbangba tí ò ti sí ìsàbẹ̀ òrùlé o ìta gbangba tó kọjú sí sánmọ̀ dáadáa ẹ jẹ́ ká mú iyọ̀ ẹ jẹ́ ká mú iyọ̀ lọ́wọ́ ẹ jẹ́ ká da iyọ̀ yìí sí orí ilẹ̀ ẹlẹ̀ kódà ẹ dà sí kó pọ̀ níwọ̀nba ẹ bá mi tẹ apá kan ẹ bá mi ta apá ọ̀tún ẹ bá mi tẹ̀ ní odù ọ̀bàrà ẹ̀kejì ẹ bá mi tẹ̀ ní odù ọ̀sẹ́ ẹ wá mú omi yìí omi kíní yìí ẹ wá dà lé iyọ̀ náà lórí ẹ wá pe gbọ́dọ̀ báyìí wípé tómitómi ni ẹ̀fọ́ ń bọ ọjà a kì í fi iyọ̀ pamọ́ kó má ṣẹ omi ọ̀bàrà ọ̀sẹ́ wá lọ sẹrí òjò wá ọ̀bàrà ọ̀sẹ́ nílà oòrùn ní ìpọ̀ oòrùn ní ọ̀bàrà ọ̀sẹ́ wá lọ sẹrí omi wá ọ̀bàrà ọ̀sẹ́ ẹ wí kíní yẹn kúrò níbẹ̀ gbogbo tí ń jẹ́ tọlọ́run ọba òjò àárọ̀ níjọ́ náà ó pọ̀ púpọ̀ ẹ̀ ṣàrí omi tí ó mọ̀ ṣe wẹrẹwẹrẹ tó jò sáàrọ̀ níjọ́ náà èmi mẹ́lẹ̀ Dr. Ọmọọ̀dọ̀ Àgbà iṣẹ́ yìí á jẹ́ fún yín láṣẹ náà ọbẹ̀ lẹ́dùnmarè mo ń lọ mo tún padà bọ̀ ó dìgbà.